ọ̀kadà anybody ò gbọ́dọ̀ gbọ́ ọ̀kadà ní gbogbo vicinity yẹn ní nǹkan tí wọ́n á ṣe lórí ti bẹ̀lẹ̀ àwọn ń ṣiṣẹ́ lọ ni àwọn wà kùsà yẹn tí ó fi tán bẹ̀ ni ìjọba ò ní take a single action ariwo lásán ní gbogbo yín pa. Bàbá Akeugba Gold wọ́n ti fún wa ní solution 5 ìlànà 5 ni wọ́n là kalẹ̀ nínú fọ́nrán yìí ọ̀nà tí ìjọba lè gbà láti dẹ́kun àwọn agbésùmọ̀bí àwọn tí ń kó àwọn ohun àlùmọ́ọ́nì wa ní Old Ọ̀yọ́ Park tí wọ́n lọ ń tà fún àwọn foreigners tí wọ́n lọ ń tà fún àwọn ará ìlú òkè. Ẹ̀yin tèmi Bàbá Akeugba Gold wọ́n ti fún wa ní ọ̀nà 5 tí ìjọba lè gbà láti dẹ́kun ìwà ìbàjẹ́ yìí. Kí wá ní solution 5 gbogbo ẹ̀ náà lè máa gbọ́ látẹnu Bàbá Akeugba Gold nínú fọ́nrán yìí. Ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe wo fídíò ẹ má gbàgbé láti drop opinion yín ẹ má gbàgbé láti share ẹ jẹ́ ká jọ pàdé ní under comment section. Ẹ jẹ́ gbé fọ́nrán ìwọlé ẹ káàbọ̀ padà sórí ètò ẹ má bá wa kálọ. Kò sí iná kò sí electricity kò sí company kò sí omi tí wọ́n á mu wọ́n dẹ̀ ń wá nǹkan billions of dollars jáde bẹ̀ ẹ̀dẹ̀ ni á dákẹ́ ìmọ̀ràn 5 tí mo lè fún jọba tí mo lè fúnlẹ̀ Yorùbá lórí báwo làlàáfíà ó ṣe jọba torí tá a bá wà careful tí wọ́n bá gba ilẹ̀ Yorùbá Old Ọ̀yọ́ National Park ni ó ti bẹ̀rẹ̀ ó sì ti bẹ̀rẹ̀ ilẹ̀ tó tó odidi state kan àwọn tí kì í ṣe Yorùbá ni wọ́n ń darí ẹ̀ o ẹ lọ wádìí ẹ̀ ilẹ̀ tó ju odidi state míì lọ Nàìjíríà àwọn tí wọ́n kàn ṣàdédé rìn wá wọ́n jẹ́ sẹ́tù síbẹ̀ wọn rẹ ní challenge wọn ilẹ̀ ìjọba dẹni àwọn ni wọ́n ń darí ẹ̀. Mo wá ní ìmọ̀ràn 5 lórí ọ̀rọ̀ insecurity mo ní ìmọ̀ràn 5 kan náà lórí ọ̀rọ̀ economy ọ̀rọ̀ ajé ilẹ̀ Yorùbá. Àkọ́kọ́ ìmọ̀ràn tíjọba bá ṣùọ̀ pé lódodo àwọn tí wọ́n jí àwọn ọmọ iléèwé kó àtàwọn tíṣà wọn tí wọ́n pa nínú wọn wọ́n dúnbú ẹni tí wọ́n á dúnbú tíjọba bá mọ̀ wípé wọn àti kúrò ní Old Ọ̀yọ́ kíjọba federal àti state méjèèjì Kwara n'Ọ̀yọ́ àtijọba federal lábẹ́ bàbá Tinubu kan gbé gbèsè 5 kún gbogbo ilé ìtàn tí ń ṣe ti gbogbo wa rí because ìjọba ń gbìyànjú ẹ wo bí gómìnà Ṣèyí Mákindé ẹ wo gbogbo report tó ń give onílàákàyè ó mọ̀ wípé lódodo bẹ́ẹ̀ ni ṣe wípé ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ò jẹ́ kóhun rórun sùn mọ́ onílàákàyè ó mọ̀ pé dodo ni o ìjọba Kwara ẹ̀yin náà gbóhùn òkè ẹ̀jẹ̀ agbọ́tiyín náà ẹ̀yin méjèèjì lọ́jọ́ kan ìmọ̀ràn àkọ́kọ́ tíjọba bá mọ̀ pé lódodo bọ́n ṣe wí lọ́rọ̀ rí àkọ́kọ́ gbésẹ̀ tíjọba ó gbé láàrin point number 1 níwọ̀n àgbà tó jẹ́ pé tó ń attract wọn síbẹ̀ mining yẹn ló ń attract wọn lithium billions of dollars ló ń attract wọn síbẹ̀ ìjọba ẹ lọ condone off gbogbo bí tẹ́ ti mine gbogbo company tẹ́ bá gbé contract fún bẹ́ẹ̀ ẹ stop ẹ̀ náà kálàáfíà òfìjọba ẹ kọ́kọ́ stop ẹ̀ náà for now kẹ́ kó sójà síbẹ̀ káwọn sójà ó gba gbogbo bẹ̀ kárin tẹ́ bá dẹ̀ mọ̀ pé bí kíkó sójà síbẹ̀ nìkan o kò fà láàfíà wá bákan lẹ́sẹ̀ gbé iṣẹ́ fún àwọn ọmọ Niger Delta tí wọ́n fi ń sọ ọ̀pá epo tí wọ́n gba billions of dollars millions of dollars bákan lẹ́sẹ̀ gbé fún wọn àwa náà ní Sunday Igboho lẹ̀ Yorùbá ẹ gbéṣẹ́ fún gbogbo àwọn ìlú ẹkùn rẹ̀ káwọn náà máa lọ sọ́bẹ̀ pẹ̀lú àwọn sójà àtàwọn DSS ẹ condone off bẹ́ẹ̀ kan stop gbogbo sẹ́ níbẹ̀. Ẹlẹ́ẹ̀kejì London point number 1 ìjọba ẹ bá nu ọ̀kadà ní gbogbo àdúgbò yẹn tí wọn bá rí ọ̀kadà wọn lè rí àwọn nǹkan ọrọ̀ ajé wa wọn lè rí kó jáde ẹ bá nu ọ̀kadà anybody ò gbọ́dọ̀ gbọ́ ọ̀kadà ní gbogbo vicinity yẹn ní gbogbo around Old Ọ̀yọ́ National Park yóò mú nira bára lu o torí major means of transport ara lu bẹ̀ yẹn ọ̀kadà ni o ẹ wọgbọ́n tẹ máa dá bọ́kadà ó bá rìn kò gbọ́dọ̀ kọjá bí ẹ̀yin ọ̀kadà anything tó bá ní í ṣe pẹ̀lú Old Ọ̀yọ́ ẹ kúrò níbẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta ìjọba London point number 1 no point 5 ìjọba gbogbo filling station ilé epo tí ń bẹ ládùúgbò yẹn ẹ sì lè off for now Ọlọ́run ò ní febi pa wọ́n bó bá jẹ́ kó sùn kan lẹ́ẹ̀fi stop gbogbo filling station ẹ stop ẹ̀ tí wọ́n bá rí epo rà sí ọ̀kadà wọn ní rí ọ̀kadà lọ fi jíyàn kó tán bá rí epo rà sí ọ̀kadà wọn ní rí ọ̀kadà máa lọ fi kó lithium jáde ẹ stop ẹ̀ gbogbo ẹni tí ọ̀kadà ti fi ń kó lithium wọn padà sóko wọn máa lọ dáko wọn ẹ wá rí ẹlẹ́ẹ̀karùn gbogbo àwọn tí ń ta oúnjẹ ládùúgbò yẹn ẹ kó security bo ibẹ̀ anybody ò gbọ́dọ̀ ta oúnjẹ fàlejò mọ́ àti foodstuff
àtóúnjẹ tí wọ́n ti ṣe ẹ má ta oúnjẹ fàlejò mọ́ bébí bá ń pa yín ẹ má bí Ọlọ́run ìyẹn bẹ́tà ju kan pa yín sílé èló lẹ́ ń gbà gbogbo ẹni tó ń ta oúnjẹ fún àwọn àlejò ládùúgbò yẹn tí ń ta oúnjẹ fáwọn tí ń wọnú Old Ọ̀yọ́ National Park kíjọba ó gbógun tì wọ́n ẹ ta oúnjẹ fáráàlú ẹ má ta fún wọn. Number 6 lábẹ́ point number 1 ẹ wá gbogbo àwọn agbódegbà wọn ẹ fi mú fílẹ̀ àwọn ọmọ líle ìlú wọ́n mọ àwọn agbódegbà ẹ bá àwọn ọmọ líle ìlú ẹ bá wọn ṣọ̀rẹ́ ẹ ṣe ní stick and carrot ẹ fowó promise àwọn èèyàn wàláhì tẹ́ bá lè fi owó promise àwọn ọmọ líle tí ń bẹ ní gbogbo ìlú wọn kò ní pẹ́ kò ní jìnnà tí wọ́n fi gbogbo àṣírí yẹn lé yín lọ́wọ́. Ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ nínú nǹkan 5 tó jẹ́ solution lábẹ́ point number 1 òun náà kó nǹkan 5 kó máa fi ọ̀rọ̀ ẹ̀sìn trade di problem yìí tá a bá ń sọ pé mùsùlùmí ni Christian ló fà traditionalist ló fà á ní rí solution ẹ já gbé ọ̀rọ̀ ẹ̀sìn jù sẹ́gbẹ́ kan ńlẹ̀mí fi fèsì ibi tọ́rọ̀ lọ straight bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin tẹ́ ẹ gbàlejò àlejò tẹ́ ẹ gbà ṣé ẹ gbàgbé ní pé nígbà tí wọ́n mú Sunday Igboho tí wọ́n mú ní Kútọ́nù níbi tó ti lọ jẹ ìyálẹ̀ Yorùbá dédé táàmì yẹn náà ilẹ̀ mọ̀ tó gbé tí sẹ́mu àlejò lẹ́mọ̀ gbé wá sí Ìgbòho tẹ́ni kó wá ṣe program kan ní Ìgbòho nílùú Sunday Igboho gangan ẹ ti gbàgbé ni tọ́wọ́ àfi Sunday Igboho ṣe yẹ̀yẹ́ bẹ̀ tó ṣe fídíò tó dúró lára signboard secondary school Ìgbòho ẹ ti gbàgbé ni pé this same person àlejò tá ẹ gbà ní lẹ́yìn ìgbà tó wá síbàdàn ṣe ẹ tún gbàgbé ni ó tuntun wá sádùúgbò Old Ọ̀yọ́ National Park ẹ tún gbàgbé ni ọ̀rọ̀ pọ̀ tí mi ò fẹ́ sọ jáde ẹ má tọwọ́ bọ̀ nílẹ̀ hardin wa ikhwanu bi mithli ilẹ̀ tó bá jọra wọn ní ẹjọ́ rìn ọ̀rẹ́ tó bá jọra wọn ni wọ́n jọ bára wọn rìn àbókí ń bàráwò ni ọ̀rẹ́ ó lè ní ọ̀rẹ́ ìkà ni ó jọra wọn kan pọ́ǹtì yẹn pọ̀ tí mo fẹ́ kà àmọ́ nítorí ká má bàa sọ kínní yẹn dọ̀rọ̀ ẹ̀sìn ló jẹ́ kí n dákẹ́ ọwọ́ yín ò mọ́ o ẹ̀yin tẹ́ ẹ gbàlejò ọwọ́ yín ò mọ́ ẹ tún lọ wọ àwọn tẹ́ ẹ tún ṣe lẹ́yìn ìgbà yẹn tẹ̀léra wọn sọ́jọ́ tẹni tọ́wọ́ ẹ̀ mọ́ sọ́jọ́ tẹni tí ń ṣàánú àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n bẹ nínú òjò nínú oòrùn sọ́jọ́ tẹni tí ń ṣàánú fámìlì tí wọ́n túbú àwọn ìgbésẹ̀ wo lẹ ti gbé tí ó proof ẹ̀ hàn yín wípé tí ó proof ẹ̀ hàn aráyé pọ́wọ́ yín mọ́ bí bẹ́ẹ̀ kọ́ ẹ tún complicate issue sí ni kí ló dé tẹ́ fẹ́ di ẹ̀gún lára flesh ilẹ̀ Yorùbá ẹ̀ẹ́dẹ̀ ṣe làákàì ẹ̀ẹ́dẹ̀ ronú. Number 2 ìjọba tó bá jẹ́ pé àlàáfíà nílẹ̀ Yorùbá ẹ bá gbógun ti àwọn oní hate speeches àtàwọn tí a ń preach sermon of calumny àwọn tó jẹ́ pé gbogbo ìwàásù wọn kankan àwọn tí ó ṣe wàásù ní ibẹ̀ tó jẹ́ pé hate speeches náà sọ ọ̀rọ̀ tó lè ba ilẹ̀ Yorùbá jẹ́ má torí pé hate Islam kó má balẹ̀ kó má sọ̀rọ̀ tí ó balẹ̀ Yorùbá jẹ́ má torí pé hate Christianity kó má sọ̀rọ̀ bí ẹni orí ẹ̀ ti balẹ̀ má torí pé hate traditionalist kó má sọ̀rọ̀ tí ó da yẹ́rù àwọn àdúkà ọ̀sẹ̀sìn they are living fine kí ló dé tẹ̀sìn délẹ̀ wa tó wá dàdánwò níbi oṣù kan àbọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn àjọ àgbáyé declare Saudi Arabia as one of the safest place to live on the earth. Ọ̀kan nínú ìlú tẹ́ ẹ lè gbé tọ́kàn yín balẹ̀ jù láyé wọ́n ní Saudi Arabia ni. Kí ló dé? Saudi Arabia tó jẹ́ headquarter Islam ó di safest place ààyè tó fọkàn balẹ̀ jù láyé. Àwa táwọn ọ̀tọ́ náà wá dìn nínú gbígbàgbọ́yé Islam nílẹ̀ Yorùbá àwa la wá di ibi tí payàwọ̀ tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé Islam kọ́ ni problem. Ẹ̀yin tẹ́ ń darí ẹ̀ ẹ̀yin tẹ́ ń pera yín ládàrí tọ́lọ́run ò pè yín miss call Ọlọ́run lẹ́rí kì í ṣe pọ́lọ́ ń pè yín ẹ̀mí sì kọlù ni o ẹ̀mí sì kọlù ní ká ẹ lọ gbọ́ Ọlọ́run ò pè yín Ọlọ́run èé pe ẹni tí ó dá wàhálà alẹ́ sáyé ọ̀dọ̀ tí yín lọ́wọ́ àdìbùdó ogun. Saudi Arabia di the safest place in the heart ní gbogbo ayé. Saudi Arabia ti wà lára àwọn orílẹ̀-èdè tọ́kàn èèyàn balẹ̀ jù tó bá wọ bẹ̀ ọkàn rẹ̀ ó balẹ̀ man dakhala kana aminan ẹni ó bá ti wọ bẹ̀ ọkàn rẹ̀ ti balẹ̀. Ìgbésẹ̀ wo ni Saudi Arabia gbé ní kíjọba náà gbé lọ́dà point number 2 yìí o. Gbogbo ẹni tí bá ti ń ṣe wáàsí ẹ̀pá ni àní alọ́lọ́ ní ẹ̀pá alẹ́sìn wa ní apá gbójúkò kí ló wò alẹ́sìn wa ní apá tí ń ṣépè fún gbogbo àwọn ẹlẹ́sìn míì ìjọba ìwà bá wa kó wọn lẹ̀
tó bá jẹ́ pé lóòótọ́ lẹ̀ ń wá láàfíà o ní ti Saudi Arabia ṣe nù o kódà Saudi fight ẹ̀ nígbà yẹn débi pé wọ́n mú ìmáàmù kan lórí mímbàrí ní Mákà wọ́n mú ní Medina ń ṣe wáàsí lọ́wọ́ lọ́jọ́ Jímọ̀ tí ń bú àwọn èèyàn tí ń ṣépè fáwọn èèyàn bó ṣe ń bọ́ọ̀lẹ̀ lórí mímbàrí báyìí ọwọ́ ankọ́ọ̀fù ló kó sí ẹ̀wọ̀n ní àwọn straight ìlú tó jẹ́ kọta nù wọ́n àtijú pé ìmáàmù tó kéwu rẹpẹtẹ lélẹ́yìí wọ́n ankọ́ọ̀fù ẹ̀wọ̀n wọ́n ju ẹ̀wọ̀n gbogbo àwọn tí wọ́n kì í sọmọ ìlú wọn Saudi Arabia wọ́n dìpọ́ọ̀tì gbogbo wọn dànù ebi á dìpọ́ọ̀tì àlejò tẹgbà náà láti Saudi Arabia torí pé àwọn wà láàfíà ni eléyìí tí àwọn tí wọ́n ń dájọ́ bú tí wọ́n ń dájọ́ ìkà pẹ̀lú ẹ̀sìn tí ẹ̀sìn ọ̀ràn wọn tó jẹ́ pé fẹ́nu wọn ni wọ́n ń dá mo wá sí kan tẹ́nìkan ní tí wọ́n bá pè yí pé kọ́ wá ọjẹ́ bricklayer wọ́n bá ní ọwọ́ àṣìṣẹ́ ọba débẹ̀ ọba rí pé chọ́ọ̀chì ní padà sílé bọ́ba fẹ́ rí bínú Ọlọ́run ọgbọ́dọ̀ bá wọn kọ kí ló dé sọ olóúnjẹ tó fún ni hábà ẹnìkan ní bọ́ọ̀bá débi iṣẹ́ tí wọ́n bá ní kọ́ lọ fárùn gbọ̀n ọgbọ́dọ̀ fa fìṣẹ́ wọn lẹ̀ aláwọ̀ ọba ebi ọ̀pá sí gèsì ọ̀la tọ́lọ́lọ́wọ́ bí ọ lérè pé sórí ẹ̀ burú ni Ọlọ́wọ́ fi kún ìyà rẹ ni ẹ̀sìn ló ní bá wọn sìn kò ní kò sí tó burú ká ẹjọ́ ṣiṣẹ́ ká gbowó lọ́wọ́ ara yín ẹ lọ wo àwọn ọmọ tí wọ́n produce láwọn ọmọ akẹ́kọ̀ọ́ àwọn ọmọ wẹ́rẹ́ ẹ lọ wo àárín ẹ lọ wo ilẹ̀ Haúsá nítorí jẹ́ kí tilẹ̀ Haúsá wà complicated nìyẹn àwọn ọmọ àlùmọ́jìrì tí wọ́n kó jọ àfáà míì 8 speeches tí ń breed tí ń gbìn sọ́kàn àwọn ọmọ yẹn láti kékeré kò jẹ́ kí ìkà ó jọ ẹlòmíì lójú ẹ lọ wo majority àwọn ọmọ táwọn yìí náà ń kọ́ lẹ́kọ̀ọ́ tí wọ́n ń ti jáde láwọn ọmọ kéékèèké láti kékeré lómi ti gbàgbọ́ pé ọ̀tá ló wọ́n bá àwọn ẹlẹ́sìn yòókù sí. ẹ kú déédé àsìkò yìí o gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire èmi náà ni brọ́dà yín Ààrẹ Almaroof ṣe rí lẹ́ni yìí gẹ́gẹ́ bí live tí mo ṣe tí mo jù sí online lẹ́ni àná ni mo ṣe but níyìí ni eléyìí which is July 1st 2026 ní aago kan ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún American time tó jẹ́ aago mẹ́fà ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún Nigerian time. ṣe rí ọ̀rọ̀ mi lè mú ọgbọ́n wá bọ̀ tẹ́ bá ti rí ẹ̀yin brọ́dà mi sísítà mi àbúrò mi ọmọ tẹ́ wà lórí ibi ẹ ṣí àkíní sí WhatsApp yín kó kan gbogbo wọn lára. mo fẹ́ pass message sí èèyàn méjì àti àwọn olórí wa lẹ́yìn tí bá pass message yẹn kí tó pass message yẹn sáwọn èèyàn méjì mo kọ́kọ́ fẹ́ bọ́ sọ́dọ̀ ẹ̀yin agbọ̀rọ̀dùn lórí Sunday Adéyẹmọ àti Ààrẹ Gani Adams then lórí olóyè Adéyẹmọ Ìgbòho àti Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ẹ rí i pé bó ṣe pín orúkọ tó kọ́kọ́ ń jẹ́ kí gbogbo wọn tó dolóyè nìyẹn. Ààrẹ Almaroof lórúkọ tèmi Ìdómògùn ni mí Akínlàjà ipò tí pọmọ yẹ tó torí ọmọ lọ́mọ ipò tí ò lọ́kọ kọ̀ tí ò lọ́kọ fẹ́ tó mú kínkín tẹ ìgbàyà lọ́wọ́ aláya ọmọládé ńládé ńládé Aláàfin òládé adé aládìkún làgbà fàlàfin oríkì àwọn bàbá ńlá bàbá wa ni àwọn ọmọ aládìkún amọ̀ra wa bẹ́ẹ̀ ni àwọn òde ń ṣe ọmọ àlè. ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe show tẹ́ ń bú olóyè Sunday Igboho help condition. ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe show tẹ́ ń bú Ààrẹ Gani Adams help condition lẹ̀ yìí. wọ́n ń gbé wa lọ́mọ pa wọ́n ń pàyàwó wa wọ́n ń rí ọyàn wọ́n ń rí ẹpọ̀n wọ́n ń jù sẹ́nu ṣebí ìtẹ̀yìn rí ni tẹ́yìn bá rí fídíò táwa rí ń bì gbogbo ẹ̀yin tẹ́ ń tì torí pé kẹ́ lè rí viewers yẹn ní máa bú Ààrẹ Gani Adams dẹ̀ ní máa bú olóyè Sunday Igboho tí wàá fẹ́ sọ di fashion Ṣeun àti Gani Adams láyé ìgbà yẹn gbogbo oníkálukú alamọ̀bi tó ń jà sí mo fi Ọlọ́run búra mi ní support ẹnì kankan bíi eléyìí bọ̀ máa fa ẹ̀yin bàbá mi méjèèjì létí tó bá wá wù yín kẹ́ ẹ gbọ́ nǹkan tí mo sọ tó bá wù yín kẹ́ ẹ má gba nǹkan tí mo sọ bọ̀ tó bá dọjọ́ iwájú àwọn ọmọ Yorùbá ní Ààrẹ Almaroof sọ̀rọ̀ yìí ẹ wá fẹ́ kàn sọ wá di ọ̀tá ara wa ẹ̀yin ọmọ Yorùbá gangan fúnra yín tó yẹ kẹ́ ẹ dìde kẹ́ni káwọn bàbá yìí rẹ́pọ̀ mo rí bọ̀bọ̀ kan ó ń gbé Gani Adams ṣépè mo rí kan ó ń gbé Sunday Igboho ṣépè ẹjọ́ tó Ọlọ́run báwo la ìfẹ́ sẹ́tù kínní rí pé ẹ ti ń ṣi èrè gbogbo ẹ̀yin tẹ́ ń bú wọ̀nyí rí pé kò sí ọpọlọ nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ àwọn kan ń sìn ń gbé olóyè Ìgbòho sórí láìfù yín ń ṣe wí aráàsì fẹ́ràn di mánà yìí dénú
ẹlòmíín inú yín tó bá ní kẹ́ mú dé bus stop Àkẹsàn ẹ ní tí ìjì ó jáde ní Òkè Àfin tẹ́ máa fi yí lọ́rùn. The same thing apply to Ààrẹ Ọ̀nà Kakanfò. What is wrong with us? Ìgbà mélòó la fẹ́ fi ṣe eléyìí dà? In tó wà ńlẹ̀ yìí ò ń sọ̀rọ̀ ọjà rárá. Ibi tí àwọn ọmọ Yorùbá ibi tá a ponú sí nìyẹn. Ìjà kọ́ la lè fi settle kínní. Ìjà kọ́ ọ̀rọ̀ ẹnu lásán ni. Mo sọ nínú fídíò tí mo ṣe kọjá. Mo nígbà tọ́rọ̀ ìbẹ̀rẹ̀ èmi ni mo parí ìjà láàrin wọn. Wọ́n dẹ̀ gbà fún mi. Bẹ́ẹ̀ mi ò tiẹ̀ nípò kankan. Táwọn ló yẹ pé àwọn náà nípò nílẹ̀ Yorùbá láwọn méjèèjì. Tí gbogbo ayé dẹ̀ mọ̀ wọ́n bọ́tà àkéré inú ayé. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ò ń ṣe nǹkan tí mi ì lè pe ààrẹ kí n bá sọ̀rọ̀. Ọ̀rọ̀ yìí ò ń ṣe nǹkan tí mi ì lè pe Sunday kí n bá sọ̀rọ̀. Bọ́tà ọ̀rọ̀ méjèèjì yìí sì kàn lọ gbọ́ lórí nẹ́ẹ̀tì kan pìkì ẹ̀ fúnra wọn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe yìí ṣe bí bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀ fẹ́ràn Sunday ṣe bẹ́ẹ̀ náà lẹ fà á lé DSS lọ́wọ́. Mi ì fẹ́ máa dákọ yín. Gbogbo yín tẹ́jọ ṣe tẹ́ ẹ ṣe ọ̀rẹ́ èké tẹ́ ẹ ṣe my brother ẹ̀gbọ́n mi ni ẹ̀dẹ̀ ń ba yí ẹ̀jẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pa Gani Adams náà tẹ́ ẹ̀ ń sọ ẹ̀gbọ́n mi ni àbúrò mi ni fashion kan ni kíní kan ni a mọ̀ yín. A mọ ipa tí olóyè Ìgbòho ti kó nílẹ̀ Yorùbá. Ìwọ̀nba pati Gani Adams náà ti kó àwa dáwọ̀ ò bá mọ púpọ̀ àwọn tó mọ̀ jù wá lọ wà. Ẹ wá fẹ́ sọ di fashion ẹ fẹ́ sọ̀rọ̀ Sunday Ìgbòho àti ààrẹ Gani Adams ẹ fẹ́ sọ di PDP ẹ fẹ́ wá sọ di top of the tent top of kíní máa ń pè náà tẹ fẹ́ máa mú láti fi ṣe kíní láti fi máa tákù kẹ́ lè máa rí owó. Èyí tẹ́ ẹ bá dúró tó bá pẹ́ ẹ̀ dúró lórí pé kí olóyè Sunday Ìgbòho àti ààrẹ Gani Adams kí wọ́n parí ìjà ẹ̀kan ṣe ẹyọ kan tó jẹ́ pé ìjà lẹ́ ń wá mo rí bọ̀bọ̀ kan ó ń ṣe bí ẹni tí wárápá mú ló bọ́ ta mí morúkọ ẹ o. Àní ìdí ẹ̀ ẹ̀yin obìnrin tẹ́ ń bú Gani ẹ̀yin ọkùnrin tẹ́ ń bú Sunday Ìgbòho gbogbo yín ẹ̀ ní ẹ̀tọ́ láti ṣe lè níta nísìnyí ìrẹ́pọ̀ ìṣẹ̀kẹ̀ pè bí èèyàn kan fi kọ́mẹ̀ntì kan lẹ́mẹ̀ brọ́dà mi àmọ̀tẹ̀ gbàgbé orúkọ Ọlọ́run níjó bàjẹ́ fún ẹ kí wọ́n pe ìpàdé àwọn lọ́balọ́ba kí àwọn bàbá yìí sọ ṣé bọ́ ṣe ń pa á lọ́mọ yìí olóyè tó wà lórí ipò léni tó jẹ́ number 1 citizen ọmọ Yorùbá ni ẹjọ́ tó rọ Ọlọ́run kábíyèsí kú bàbá yèyé Ọọ̀nífẹ̀ Aláké Àwùjalẹ̀ Olúwo Èkémọ̀wé ọ̀fọ̀ Èkìtì kíní kan ọ̀fìn lára onígbà ọ̀fìn igbá kan eléko ọ̀fìn Èkó níbo lẹ wà ṣé tẹ bá hold meeting kí àwọn méjèèjì kan papọ̀ kan lọ jà níbi tẹ́ ń ba bọ̀ ń sìn tí ààrẹ Gani Adams bá rí opportunity láti ṣe ṣùtá fún Sunday Igboho ó máa ṣe pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe yìí tí Sunday Igboho gan náà bá ní opportunity láti ṣe ìkà fún ààrẹ Gani ó máa ṣe ọkàn tèmi lèmi sọ o mi ò mọ̀kan wọn o ìjà kọ́ la fẹ́ fi settle kinní yìí nígbà tẹ́ bá ní kí àwọn méjèèjì tẹ́ ń sọ̀rọ̀ kí ọ̀rọ̀ máa di ìjà kó máa di wàhálà ẹjọ́ tó lọ báwo la fẹ́ get off kinní báwo la ṣe fẹ́ get off ẹ̀ bíkọ́ mo rò mi ríro mi ò fẹ́ sọ̀rọ̀ torí pé mo fẹ́ kí live tí mo ṣe káwọn èèyàn kọ́kọ́ gbọ́ torí ọ̀pọ̀lọpọ̀ nínú wa adapt gan ẹlòmíì máa wò pé tí irú àwa yìí mo ti máa ń sọ fún tí irú àwa yìí bá ṣe ṣó àwa ò ṣe ṣó pa fẹ́ rówó wọ́n ti mú èmi tilẹ̀ tipẹ́tipẹ́ ṣe ṣó pé we want money but ẹ má dàárín àwọn people irú náà ìjọ tó lọ mo fọlọ́ bẹ̀yìn náà wọ́n ń pa àwọn ọmọdé ọ̀la wọ́n sì ń gbéyàn mo ti sọ fún yín ẹ jẹ́ wọ́n nu yín ẹni tó bá ṣí aṣọ sókè tó bá fi ìbọn hàn yín ní kọ́nà tẹ́ ẹ̀ bá pariwo tó bá gbé yín yẹn lọ nìyẹn ẹ jẹ́ kan pa yín bẹ́ẹ̀ ẹni tó máa ṣùtì láàrin èrò tó máa escape mo kàn ń já yín sí àwọn nǹkan kan ni gbogbo àwọn tó ń gbé yẹn mo sọ ìdìkan náà tí wọ́n máa ní kí ọlọ́kadà máa gbé yín tọ́lọ́kadà wa ti gbé yín á máa sọ pé mo fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹni tó wà nínú mọ́tò tó wà ń bẹ̀ yẹn ni brother mi let me tell you tó bá fi aláwọn kan sun ẹ mọ́ di mọ́tò wọ́n máa fi AK-47 wọ́n máa fi lead ẹ̀ wọnú mọ́tò tó bẹ́ẹ̀ kò restrict pé ò ní lọ but the only way tá a lè ṣe ni pé tí wọ́n bá ti fìbọn hàn yín ẹ má jẹ́ kán jí yín gbé nínú àdúgbò yín mọ́ gbogbo tó fi ń gbìyàn ni pé kán gbébọn ńlá ó lójú ẹni tó ń wọlé lọ ká mọ́ information èyí lẹ́ ń taṣẹ́ ara wa ẹ̀yin ọmọ Yorùbá yìí náà lẹ́ ń taṣẹ́ ẹ̀ ń taṣẹ́ fọ̀tún ẹ̀ ń taṣẹ́ fòsì ẹ̀ ń taṣẹ́ fún wájú ẹ̀ ń taṣẹ́ fẹ́yìn ẹ̀ wá taṣẹ́ gbogbo àwọn ọmọ yín tán wọ́n wá ń gbé àwọn ọmọ wa wọ́n gbé wọn pa bandit tún ṣe give away àwọn ọmọ Yorùbá àwọn náà tún ṣe kíni wọ́n send account síbẹ̀ ọmọ Fúlàní kan sọ̀rọ̀
ìtì tàná tí mo ṣòyìn ọ̀tọ̀ ọmọ Fúlàní kan náà tún sọ̀rọ̀ òun ti sọ Yorùbá dáadáa ó ní táwọn bá mú Sunday Igboho àwọn máa pa ní under comment mo comment pé ó ní cruise ni cruise máa pa ẹlòmíì torí tó bá mú ẹ gbòòrò wọ́n máa ṣe para wọ́n máa nù wọ́n máa kún ẹ lápá ni kò tó mọ̀ pé èèyàn ń ṣe cruise ló ń sọ pé tẹ bá mú ẹ máa pa táwọn àwọn mẹ́ta yòókù sọ pé a máa fi bàtà náà pa ni ó dẹ̀ ló ń ṣe cruise ọmọ Yorùbá èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò ní nǹkan míì tí mo lè fún wa ju pé ẹ jẹ́ kí ìjà settle láàrin àwọn people ẹ stop láti máa àtáàkì olóyè ẹ stop láti máa àtáàkì Gani Adams èmi ò lè pè wọ́n mọ́ o bọ̀ kó ní kálukú máa ju shade síra wọn èmi lálágbára èmi ní kinní kan wọ́n ti ẹ̀ lọ wò tán wọ́n láàrẹ Gani Adams oníkálukú mọ bó ṣe ń ṣiṣẹ́ ẹ fi Sunday Igboho lẹ̀ let him do nǹkan tí Ọlọ́run bá ní kó ṣe fílẹ̀ ẹ fi ààrẹ Gani lẹ̀ tó bá lòun ò lè ṣe ẹ jẹ́ ká fèsì tó lè ṣe kí ni yóò tí ì tó ìjà òun ò lè ṣe nìyẹn ẹ jẹ́ ká fèsì tó lè ṣe ó lè wú anybody kó ní mò ń gbìjà èmi ò gbìjà anybody o kò sẹ́ni tó ń bọ́ mi nínú wọn o kò dẹ̀ sẹ́ni tó lè bọ́ mi ẹnu kọ́ èpè kọ́ ẹnu bọ̀lì kọ́ ẹ má dájà lẹ̀ láàrin àwọn ọ̀gá méjì ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kàn ṣàyè wọn leave them alone kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan sẹ́yìn gangan ẹ̀yin lẹ fẹ́ sọ kọ́tọ́ máa ṣe ni ẹ wá bọ̀ tẹ̀ ẹ̀ ń bú wọn ẹ̀ ń bú lágbájá ẹ̀ ń bú tàmọ̀dùn èmi ò ní bá yẹn sínú ẹ̀ support pé I should support somebody èmi ò ní bá yẹn sínú ẹ̀ o mi ní bá yẹn sínú ẹ̀ o ìjà ni kó parí ní tèmi fẹ́ nìyẹn Ọ̀yọ́ Aláàfin òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ má de ọmọ Àtìbà ọmọ àjò yọkọ lẹ́nu tọ̀ọ̀tọ̀ ní kan àjìfà ọmọ ajílà lẹ́ẹ̀ṣọ́ ọmọ afọjọ́ gbogbo dára bí egbin ọmọ mọ̀ọ́mọ̀ ló